Dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Olómi Ọgbọ́n TV ẹ mọ̀ pé àìsínbẹ̀ báyìí náà ni àìbá wọn dá sí bá a bá dá sí kò léèwọ̀ ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà ní láti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin ń darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ bá wa pín ẹ bá wa share jẹ́ kó délé kẹ̀jẹ́ kó dóko ẹ máa fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section ẹ̀mí tí ń tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi yìí nẹ́kan lórúkọ bàbá tó bí ń lọ́mọ Olómi Ọgbọ́n lọ́wọ́ èèyàn pè mí ọmọ ara kíni mímọ̀ ju méjọ mẹ́rin rin sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn Ìṣọ̀lá oníròyìn yìí náà lélẹ́yìí tí a ti dé lákòókò yìí ṣe rí ọ̀rọ̀ lórí Tọ́pẹ́ Àlàbí àti Lizzy Anjorin ọ̀rọ̀ òdúró ń bẹ̀ bẹ́ẹ̀ sì rèé ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ wípé Lizzy Anjorin tí nǹkan bá ṣẹlẹ̀ téèyàn bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ kó lọ fara gún Lizzy Anjorin. Lizzy Anjorin á sọ̀rọ̀ á tún sọ̀rọ̀ kọjá ibi tí ọ̀rọ̀ yẹn gan tó ti ṣe gangan á ẹ̀ láàyè á fẹ́ lójú dáadáa àwọn àṣírí míì gan tá ò mọ̀ á wàá padà wá gbọ́ lẹ́nu Lizzy Anjorin. ṣé ẹ rí tí mo fi wá yìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ tí Lizzy Anjorin tó sọ lórí ọ̀rọ̀ yìí apá kìíní rèé o mo ní gbogbo àwọn ibi tí Lizzy Anjorin tó ti sọ̀rọ̀ àfilédè kódà màmá Esabod Tuali àwọn náà sọ̀rọ̀ lórí ẹ̀ ohun tí àwọn náà sọ lórí ẹ̀ lẹ́yìn tá a bá ti gbé àwọn ọ̀rọ̀ Lizzy Anjorin wá fún ẹ̀yin aráalé tẹ́ ẹ jẹ gbádùn ẹ̀ tẹ́ ẹ gbọ́ ẹ̀yin náà wá gbọ́ nǹkan tí màmá Esabod àwọn náà sọ ìyẹn náà tún yàtọ̀ mo fẹ́ kẹ́ ẹ kọ̀ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ Lizzy Anjorin ẹ mọ̀ wípé wọ́n ní ìsúnmọ́ni báyìí là ń mọ̀ sí ẹni èmi ò tí ì mẹ́ni tá a bá dá lẹ́bi ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ń wú àwọn èèyàn ẹ̀mẹjọ dá ẹ sì mọ béèyàn kan ṣe ń rìn ẹ mọ̀ pé tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù lórí pápá ẹni tó jókòó òun ló mọ bọ́ọ̀lù gbá jù ẹni tó wà lórí pápá òun gbá bóun ṣe ń rí ni ẹni tó jókòó ó ti mọ̀ pé apá àyè wà ń bẹ̀ gbà síbẹ̀ ẹ jẹ́ ń fún yín láàyè ẹ kọ́kọ́ gbọ́ eléyìí nǹkan tí Lizzy Anjorin tó sọ ní ọjọ́ yẹn gangan ohun tó sọ lọ́jọ́ birthday yẹn gangan lọ́jọ́ birthday yẹn ohun tó sọ gangan lọ́jọ́ yẹn ẹ gbọ́ nǹkan tó sọ. ẹ̀yin tẹ́ ẹ kó owó lẹ̀ tẹ́ fi celebrate mi ojú òní tí mo dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ tá à ti Tọ́pẹ́ ṣe it has to do with work. Even if there is any hidden agenda I will never ever be part of it. She has built her brand. Her husband is a good man. She too, she's a good woman. Ẹ̀dá òkè rìn kórí má mi o. Ẹ̀dá òkè mọ̀ rìn kórí má mi. Kò sẹ́ni tó perfect o. Tábà ní káwọ́ dúdú fún a máa wọra dé egun o. Bàbá ní méjì ò ṣe gùn tó ká dáná sí a dáná sunlé o. Mistake kékeré ó lè ṣàbùrú tó pọ̀ o. Tábà ní kẹfẹ́ owó nú yín hàn ó lè ṣàbùrú tó pọ̀ tí wọ́n nílé explain ara wọn. Tọ́ba dẹ̀ káwọn explain ara wọn àwa máa rí analysis ìdísí kẹ̀lẹ́ yìí ó máa ń dífà ibi tí àǹtọ́pẹ́ ti bá ṣẹ́ wọn délé ni ọlọ́wọ́ ajẹ́ kan gbòòrò sí àtàwọn àtọkọ wọn ní yàrá wọn wọn lè jèrè ọmọ ṣótiyé regardless of what happen ṣóyè yín èmi máa fi ojú positive side wò wọ́n ní àwọn kan ibi tí inú ti bí èmi náà nìyẹn mo dẹ̀ láìkí nǹkan tálàyé ṣe decision tálàyé take yẹn lèmi náà máa take business is business ẹ ti gbowó if nǹkan bá ní kó lọ pè mí wá látòkè you don't understand wọn ò ní ìdí àti wá kọrin fún mi mọ́ màá gbága tí wọ́n tá máa ṣe fàájì ni owó yẹn á tún jóná owó yẹn á tún jóná tó bá yẹ kó ní
pé Lizzy wà àbúrò mi inú mi dùn tó sọ statement yẹn pé àbúrò àwọn ni Lizzy tí Lizzy bá fẹ́ ṣe pàtí á pe àwọn èmi wá ń fi àsìkò yìí sọ fún wọn wípé èmi ò kì í ṣe birthday rárá so mi lè pè wọ́n mo lè pè wọ́n fún kò mọ ọkọ tún gbé mo lè sọ fọ́kọ mi pé ọkọ tún gbé tó yẹ ṣe fún mi ìwé bá ń pa Àǹtí Tọ́pẹ́ torí mo fẹ́ràn Àǹtí Tọ́pẹ́ mo fẹ́ràn wọn gan Àǹtí Tọ́pẹ́ pay dues mo ń sọlé fún gbogbo ẹ̀yin tẹ́ ń bínú ẹ̀yin tẹ́ sanwó fún wọn tẹ́ wá ń bínú èmi ń fẹ́lẹ́ ìrọ̀ yìí lọ́kàn mo fi ń bẹ̀ yín ẹ má bínú sí Àǹtí Tọ́pẹ́ sharing communication nílé ayé yóò deep ẹ gbọ́ mi láàrin yẹn lack of communication mi àwọn ọ̀rọ̀ gbogbo yẹn mi fẹ́ ṣe nǹkan bí amú mọ́ pa ẹ̀ mi ò lè pè wọ́n pẹ̀lú owó tẹ́ ẹ san yẹn mo sọ́ọ̀rì Àǹtí Tọ́pẹ́ tẹ́ bá wo show mi èmi Lizzy mi ò lè pè yín pẹ̀lú owó yẹn ọ̀fẹ́ lẹ máa débí ẹ̀yin àtẹ̀gbọ́n mi torí pé Mr. Ṣọlá àbí kí ló kọ́kọ́ wọn Mr. Sọjí ẹ̀gbọ́n mi àtàtà wọ́n máa sanwó orí yín lọ ní for life fáwa wọ́n máa dáná lọ fún àwa ni àwọn èèyàn ní pé kí ló wá kù gangan wọ́n ní àwọn warriors kan lọ dá millions of naira wọ́n fi pe Àǹtí Tọ́pẹ́ wọ́n ní ìgbà kan débí wọ́n bá sọ pé àbúrò àwọn ni Lizzy tí Lizzy bá fẹ́ pe àwọn ó máa pe àwọn directly bá àbúrò àwọn ni ọ̀gbùn tèmi mọ̀ pọ́n gbà Àǹtí Tọ́pẹ́ bọ̀ wá síbi tí bá mọ̀ pọ́n gbé Àǹtí Tọ́pẹ́ bọ̀ wá mo ò ní jágọ́ kó millions yẹn fún mi fúnra ara mi màá pè wọ́n lórí fóònù àwọn àtọkùnsọ jí ẹ̀gbọ́n mi mo fẹ́ ṣe birthday ẹ máa bọ̀ ń bí. ẹni tó send receipt sí mi ló ń bọ̀ ẹ wò yẹ ṣẹtìrì ẹni tó send receipt sí mi ẹni tó send receipt sí mi right ẹni tó send receipt sí mi ó ní 35 làwọn kó sílẹ̀ fún Aliu wọ́n ní àwọn Àǹtí Tọ́pẹ́ sọ wípé 25 náà san fún àwọn Àǹtí Tọ́pẹ́ even kó jẹ́ 500,000 náà san fún yín ṣe bó ní tíátà ní ẹ ti gbàgbé bọ́n ṣe kọ́ wa nu tíátà ni ọ̀rẹ́ wa tí ọ̀tá wa tí a kì í kí nínú iṣẹ́ tíátà ọ̀tá wa rárá tí a kì í kí tá bá dé orí stage tá bá kiss ara wa tí role wa bá sọ pé ká kiss ara wa a máa kiss ara wa ni o. Film industry has built me to where I am today. Mo ò lè sọ wípé mi ò rí ẹ̀ kọ́kọ́ nínú iṣẹ́ tó kọ́ mi l'Abẹ́òkúta. Mi ò lè sọ pé mi ò rí ẹ̀ kọ́kọ́ nínú iṣẹ́ film. Torí nǹkan tó kọ́ wa nínú iṣẹ́ film industry l'Abẹ́òkúta ni wípé good or bad the show must continue. Ọ̀tá wa tí a kì í kí tá bá pàdé ẹ̀ lórí set a máa kiss ẹ̀. Tí story ẹ̀ bá sọ pé ká kiss ara wa. Mo mọ ọ̀gá mi kan l'Abẹ́òkúta ọmọ ẹ̀ kú ó dẹ̀ gbé òkú ọmọ ẹ̀ sí ẹ̀yìn boot ó dẹ̀ lọ direct iṣẹ́ nígbà tó direct iṣẹ́ tán ó dẹ̀ pèèyàn méjì ní kó tẹ̀lé òun ó ṣẹ̀ṣẹ̀ wá lọ bury gba àwọn fans mi tẹ́ ṣe God kò tún sí nǹkan tí mo fẹ́ ṣe sí you don't understand ṣùgbọ́n Àǹtí Tọ́pẹ́ èmi àti yín ní nǹkan tá a jọ gbé dání àwọn tó ń pè yín lórí aago lánàá wọn ò gbé nǹkan kan dání kò sẹ́ni tó mọ̀ wọ́n lánàá kò sẹ́ni tó mọ̀ wọ́n lórí online èmi tẹ́ ẹ ṣẹ̀ mo gbé nǹkan dání Àǹtí mi Tọ́pẹ́ tó bá jẹ́ wípé ọmọ mi ni mí wọn ò ní ro gbogbo ohun tẹ́ ti kó jọ ẹ̀yin nìkan ìdígi kan ni yín ẹ mọye èèyàn tó toro mọ́ yín ẹ mọye èèyàn tẹ́ ń bọ́ ẹ mọye èèyàn tó ń jẹ lábẹ́ yín you are a brand your husband has built with empty stomach when there was nothing. And Àǹtí Tọ́pẹ́, I will never be part of people that will subject you or ruin everything. Àǹtí Tọ́pẹ́ fuck up ti wà lánàá. Gospel singer ni kì í ṣe fracas singer. Nígbà tí ẹ wà pẹ̀lú Ọlọ́run Àjànàkú. Ọlọ́run Àjànàkú was an enemy of the nation. People like us stood for you. When I play your music at times, not that I need it, I don't need it. But if that is what I will use to support you, then let's do it. Àǹtí mi Tọ́pẹ́,
àwọn kan dúró ń gbà táyé kọ̀yìn sílẹ̀ nítorí Ọlọ́run Àjànàkú gradually ayé gbàgbé tẹ́ bá ní mo ṣẹ̀yìn àbí wà mi ò dáa mi ò tí ní profile tí Daddy Ọlọ́run Àjànàkú táyé sọ pé wọ́n ní allegedly kì í ṣe mi. I have never done show for anybody. I only defend myself and my family. Àti tó pé ńgbà tẹ́ dé lánàá ṣé ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣé ẹ bá mi gbé Ọlọ́run tóbi àti mi tó pé ṣé kò yà yín lẹ́nu pé Lizzy àná ọmọ àná ẹ rí lórí one acre shopping mall mo dúpẹ́ pé ńgbà tán ní pé ẹ jojú mi wọn ò lè jojú mi nílé pákó àti mi wọn ò lè jojú mi lọ́gbà ẹ̀wọ̀n bí ti bàbá Ìjẹ̀ṣà wọn ò lè jojú mi nínú sàréè bí ti Mohbad wọn lè jojú mi nínú shopping mall mi àti mi inú mi dẹ̀ ń dùn pé jojú mi nínú shopping mall mi tí ò bá sí ẹ̀yin báwo láyé ṣe fẹ́ mọ̀ páwọn kan lépa ẹ̀mí mi sẹ́ẹ̀. àti mi 25 náà fún yín o wọ́n mi àti mi kódà kan tàn yín débi ní ọ̀fẹ́ ní àná ẹ ti ní pé Lizzy àbúrò mi ni. When we're talking about Christianity or Islam, I have my reservation. Auntie Tope, I play Christian music. And Tope, pure to me. Yasi. Teba man listening si show me. Mo wípé ọmọ kékeré ni mi, but Islamically, Christian wise, Ọlọ́run fún mi ní ìmọ̀ àti òye. Ohun tó bá mú mi gbé ẹ̀sìn mi pamọ́. Nobody can even say if I'm Christian or I'm a Muslim. It's best not to me. But tó bá di bí ìmọ̀, auntie mi. Ẹ gbàgbé ẹ. I'm more holier than you. Àǹtí mi Tọ́pẹ́, tá bá kà lé ní méjì, màá bi yín pé kí ni impact yín ní society.